Ilé Alabosi Ogben dábẹ́ ìyáda ìwálé. Àjàgà ilé lálejò ẹ dábẹ́ ìyáda ìwálé o. Ilé Alabosi. Akọ́dá ayé ìbà. Ìwálé. Aṣẹ̀dá ayé ìbà. Ìdúsẹ́ wà lé lọ́dún rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ dábẹ́ ìyáda. Ìbẹni tó kọ́kọ́ jagá tòun tògóró. Àgbàdo tí ó wà lé lọ́dún rẹ̀. Ìbà àwọn tó kọ́kọ́ jọ̀gẹ̀dẹ̀ tòun tàgbàgbà. Ọlọ́mọdé tí ó wà lé. Ìbà àwọn àgbààgbà tí ń kọ́mọ nífọ̀ ojú àlá. Ìbà àwọn àgbààgbà mẹ́ta lóríta mẹ́ta abìdí yakata. Ìbà lọ́wọ́ Olúbíkin tó kọ́kọ́ jáwé. Ìbà lọ́wọ́ Ọ̀sán Ìbíkin tó kọ́kọ́ wégbò. Ìbò Olúwo ìbò Dìbọ̀nà. Ìbà bàbá ìbà yèyé. Àkànbí mo dé pẹ́rẹ́ bí ewé ìyeyè. Ẹ̀fún kan kò ní mọ́jọ́ èdè kan gbọ́dọ̀ di bàrà. Wọ́n kì í wọ́n rẹ̀ kì í tán lé aláró. Wọ́n wí wọ́n sọ òní tán lẹ́nu Alákànbí. Ọ̀rọ̀ àwọn ọmọ Ifẹ̀ àtàwọn ọmọ Ọ̀yọ́. Ó ti ń gbójú mi lọ, ó sì yẹ ká pera wa ṣàkíyèsí. Gbogbo ọmọ tó bá lè wo bàbá sùsùn tó pè lórí burúkú. A jẹ́ pé bí wọ́n bá pe bàbá rà lé lọ́mọ àlè, a jẹ́ pé kò léèwọ̀, a jẹ́ pé bàbá tiẹ̀ náà ò jọ lójú. Ilé láti kẹ̀sọ́ ròde. Kó tó di pé social media dé, ó ti níwà ó kálukú lára rẹ̀. Ohun tí social media dé bá lára ó kálukú ni wọ́n wù níwà. Kí ló dé bá àbá gba orí ìtẹ́ yìí lórí ìtẹ́ wa ẹ sì jẹ́ àsinmi kásìmí mọ́tò wóró. Àwa ń pe Ọ̀ọ̀ni Ifẹ̀, à ń pè ní crocodile. À ń pa Aláàfin Ọ̀yọ́. À ń pè wọ́n lágọ̀ọ́dọ̀yọ́. Àwọn ó kọ bú. Orí ẹni tó bá láǹfààní tí bá ń bá wèrè jà ẹ ti mọ̀ pé wèrè náà ni gbogbo wọn ni. Kí ni yàtọ̀ nínú àwọn tí ń bú Aláàfin Ọ̀yọ́ àtàwọn ọmọ Ọ̀yọ́ náà tí ń bú Ọ̀ọ̀ni Ifẹ̀? Jàmbá tà fún jàmbára elételétéyé ẹ̀ yàtọ̀ síra yín. Ọ̀rọ̀ wo ló dùn lẹ́nu akọ́bẹ̀jẹ gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwọn ọba yìí bí ẹni láyín? Ìyá ni ẹ mọ̀ ń gbèjà Aláàfin Ọ̀yọ́ ló nílẹ̀. Àwọn ọmọ Ifẹ̀ ò ní Ifẹ̀ lórísun. Dákun àwọn bàbá yìí atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba gbogbo wọn ní tẹ̀tẹ̀ ògbògbó ti lómi tẹ́lẹ̀ kójò tó dé. Ẹ sì jẹ́ àfi wọ́n lẹ̀ wọ́n yóò tán ní só pàdé só. Ta nìkan tí ó jẹ tí ó mú dé bá tẹ́lẹ̀ kó tó dórí oyè. Kí lórí burúkú táwọn ọmọ ọ̀dọ́ ọ̀sẹ̀ yìí wọ́n bá kiri tá à ń gbèjà wọn. Wọ́n mú fọ́tò Ọ̀ọ̀ni wọ́n gbórí crocodile síbẹ̀. Wọ́n mú fọ́tò Aláàfin Ọ̀yọ́ wọ́n gbórí ọ̀bọ síbẹ̀. Ni mo fi pè yín lọ́mọ àlè. Ọmọ àlè ń bẹ l'Ọ́yọ́, ọmọ àlè ń bẹ n'Ífẹ̀. Kìí ṣe pé gbogbo orúwa yóò lọ́rọ̀ tá a fẹ́ sọ. Bára alẹ́ ẹni bá jalè ó ṣe là á wí. Ẹnu mi ọ̀gbá kí n wá Láàfin Ọ̀yọ́. Ẹnu mi ọ̀gbá kí n ní Ọ̀jájá ni mo fẹ́ kọ́nu àbùkù sí. Bọ́ bá jọmọ ọkọ Yorùbá tó jọmọ ọkọ Òtù lóòótọ́. Gbogbo wọ́nranwọ̀nran tá à ń ṣe yìí á kàn mọ́ wò ó níran ni. Bàbá dákẹ́ jẹ́jẹ́ ayé lè ṣe bó o sónù. Orí ìdákẹ́jẹ́jẹ́ ìsìnpọ̀ nínú ìdákẹ́jẹ́jẹ́. Orí burúkú lẹ fi ń ṣayọ̀ọ́yọ̀ àti gùn kínní àti gùn kejì. I don't support any one of you. Kí lórí burúkú tá à ń bá kiri lọ́dún tuntun? Ìjà tẹ́ ẹ jà láti ọdún tó kọjá ẹ tún wọ èní náà ẹ tún jà kí lẹ bára yín jà sí jà.
Supremacy. Ẹ wò ká tó ṣẹlẹ̀ lóńdó. Ẹ sì ń jà sí supremacy. Kí ni ó tá ń jà sí? Owó ni, ilẹ̀ ni, dúkìá ni, agbára ni. Ayé ti kúrò láyé ìgbà tẹ́ lè ṣígun tẹ́ lọ bára yín jà. Ohun tá a nídìí ni modern, educated, peace, unity, harmony, ìfẹ́ la ní láàrin ara yín la fẹ́ láàrin ara yín. Onírun yìí ló dìtàn. Níjọ́ wo lẹ ráwọn ọmọ Haúsá tí wọ́n bú àwọn kábíyèsí wọn báwa ṣe bú wọn? Níjọ́ wo lẹ ráwọn ọmọ Benin tí wọ́n bú kábíyèsí tí wọ́n báwa ṣe bú tiwa? Orí àlójútì, ojútì ò sí lọ́yọ̀ọ́, bẹ́ẹ̀ lójútì ti tán nífẹ̀ẹ́. Ibi àpè lórírun kò sójútì ń bẹ̀ mọ́. Ibi àpè ní Ọ̀yọ́ kò sójútì ń bẹ̀ mọ́. Rádaràda lẹ́yìn méjèèjì ń bá kiri. Àwọn ọmọ ìlú méjèèjì rádaràda lẹ́ ń bá kiri. Tá a bá ti músà kọ̀tún tá a músà kò sí ìsàkúsà lókù. Kí ni ó ta rẹ fẹ́ mọ bára wa jà sí? Ṣáláàfin Ọ̀yọ́ ni ó béèrè ohun tí ó jẹ lọ́wọ́ Ifẹ̀. Àbọ̀ ní Ifẹ̀ ni ó béèrè ohun tí ó jẹ lálàáfin Ọ̀yọ́. Ìjà tí wọ́n jà tí wọ́n fi pín stéètì sí méjì. Tá a bá wo Ọ̀ṣun wà lọ́dà Ọ̀yọ́ tẹ́lẹ̀. Wọ́n pe ìjà yóò tún tán. Ayé ti kú ò láyé ká mọ ṣígun ká mọ bára wa jà. What are we fighting for? Ìbéèrè mi nìyí lọ́dọ̀ ọmọ Ọ̀yọ́. Ìbéèrè mi nìyí lọ́dọ̀ àwọn ará Ifẹ̀. Ṣé ilẹ̀ là ń jà sí ni? Ṣé ẹrú là ń jà sí ni? Kí ni wọ́n tá à ń búra wa tá ń yẹ̀yẹ́ àwọn bàbá wa sí? Aláàfin Ọ̀yọ́ ọba mi ní. Bàbá mi Ọ̀jájá bàbá mi ní. Kí ni wọ́n tá à ń jà sí gan? Can you please tell me? Àwọn ará àwọn ọmọ kéékèèké tí wọ́n ti já lẹ́nu ọmú wọ́n á sọ̀rọ̀ sọ́ni Ifẹ̀ gbàkà. Àwọn àgbàyà kan náà ló sì dálẹ̀. Gbogbo yín pátá lẹ nítàn. Tí wọ́n bá fẹ́ láǹfààní tí wọ́n bá fẹ́ júwe pé o rántí mọ́ nǹkan tó máa ń ṣe prógámù tó máa ń sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ wọ́n mọ orúkọ rẹ o. Bí wọ́n bá sì fẹ́ sọ̀rọ̀ wọ́n ní o mọ́ máa tó máa ń bú Ọọ̀ni Ifẹ̀ yẹn o ti gbàgbé. Sórúkọ rere ló ní nínú ìtàn orílẹ̀-èdè yìí. Sórúkọ rere ló ní nínú orísun yìí. Rádaràdá ni gbogbo yín ń bá kiri tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín. I don't support any one of you. Ìkan pawọ́pọ̀ wọ́n mọlé ńlá, èrò pawọ́pọ̀ wọ́n màgìyàn, àwọn oyin pawọ́pọ̀ wọ́n ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn. Ẹ̀yìn kan jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà, ìkan jẹ́ ọ̀kan lọ́mọ Yorùbá. Gbogbo àwọn tí wọ́n fi jọ̀kan lọ́mọ yìí ṣé wọ́n lè fèmí àti ẹjọ̀kan lọ́mọ? Olówó làwọn méjì fi jọ̀kan lọ́mọ. Oníkálùkù roko sọ́dọ̀ ara rẹ̀ sọ ẹni tó roko sọ́dọ̀ tiẹ̀. Ẹ fà wọn méjèèjì lẹ̀. Bí wọ́n bá wọn sọ tí wọn ò bá gbọ́. Bá a bá bẹ̀ wọ́n tí wọn ò bá gbà. A ti sọ fún wọn pé àìláṣọ lọ́rùn pàká ó tàpérò gbogbo ọmọ oríwo. Bí ọ̀bá ti tàpérò gbogbo wọn ẹja fi wọ́n lẹ̀ kóníkálùkù ó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Òtútù ó kìlọ̀ fún ní pátá. Orú ó kìlọ̀ fálákànkù ẹ̀wù. Kí ni táwa ń bára wá jà sí táwa yẹ̀yẹ́ àwọn kábíyèsí wa lórí agbágbé? À ń yẹ̀yẹ́ àwọn bàbá wa lórí agbágbé. Àsọmọdìgbà àwùyọ́. Ara àwọn àgbàlagbà tó ti over 50. Táwọn náà wá sọ diṣẹ́ tí wọn ò ní làákàyè. Àwa ará wọn ọ̀dọ́, ìjíǹde ayé rẹ, èpè orí ìtẹ́ ló fi wá viewers, èpè orí ìtẹ́ ló fi wá owó. Bá a ṣe ní gbogbo nǹkan dàrú tó, àwọn nǹkan kan sì ń bẹ nínú ààfin tí ń jẹ́. Kí ni ibi tí ò sọ lálọ̀pọ̀lọpọ̀ wá wọ́lá gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gbìjà Ọọ̀ni Ifẹ̀. Àbọ̀pọ̀lọpọ̀ tí ń gbèjà Aláàfin Ọ̀yọ́ monetization lọ̀pọ̀lọpọ̀ wọn fi ń ṣe. Èyí tó bá jẹ́ wípé ó nífẹ̀ẹ́ orí irun rẹ̀ jídòjídò yóò kàn gbàgbọ́dọ̀ lọ́wọ́ ni Ọọ̀ni Ifẹ̀ ò sọ̀rọ̀, Aláàfin Ọ̀yọ́ ò sọ̀rọ̀. Onímílíkì ò síwìn, kò síwìn, alágogo ló ń ṣe èrè. Àwọn méjèèjì ẹ fi wọ́n lẹ̀ bí wọ́n bá bára wọn dé.
Bàbá wa ṣì kiri lónìí, àárí tẹ́lẹ̀ yọ sọ̀rọ̀, tàbá rí tọ̀hún, àárí tí wọ́n sọ̀rọ̀, ẹ fi wọ́n lẹ̀, wọ́n yó ní só ń pàdé só. Ọlọ́lá ni wọ́n, kò ṣe dispute. Oríṣiríṣi ìtàn láàárí bẹ́lẹ̀ ìbá pàtàn, tòun ó pàtàn, sọ̀rọ̀ ìtàn la fẹ́ jẹ́ bí abọ́rọ̀ wà dé yìí. Bó la ṣe fẹ́ explore, bó lórírun wo ṣe dàgbà. We are just here fighting each other unnecessarily. Àkọ́kọ́, both of you ló ní jurisdiction bí tẹ́ ẹ lè dé. You are just public officers. Àtẹni tó jẹ́ co-chairman, àtẹni tó jẹ́ rotation chairman, gbogbo ọba lónìí, you are under public officers. You don't have any final say. You can be expelled, dethroned by any city governor. Ṣèyí Mákindé can dethrone Aláàfin Ọ̀yọ́, Akeem Ọ̀wọ́adé, ikú bàbá yèyé. Likewise, Adeleke can dethrone Ọọ̀ni-Ifẹ̀. So, what are we fighting for? Tell me. Yorùbá ní téèyàn bá sọ ohun tó ò fẹ́ gbọ́. Má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo. Whenever they say what you don't want to hear, why don't you keep silent and watch there? Àwa wò wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá táwọn yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní, wọ́n ti gbọ́ Yorùbá jà wó Yorùbá lọ, tí wọ́n pòwe. Haúsá ti gbọ́ Yorùbá jà wó Yorùbá lọ. Yíbò ti gbọ́ Yorùbá jà wó Yorùbá lọ. Wọ́n wo bẹ́ẹ̀ ṣe how gullible you are. Orí viewers inú ẹ̀ ń dùn. Èpè orírun lẹ fi ṣeré o. Ayé yìí ti kúrò láyé ẹ ṣígun lọ. Káláyé gbà kan ni. Aláàfin Ọ̀yọ́ ṣígun. Ọọ̀ni-Ifẹ̀ ṣígun. Ẹ ṣígun fúnra yín. Ṣùgbọ́n ayé ti kúrò ńbẹ̀. Àti wà láyé civilization. Mo sọ̀rọ̀ kan bí 4 years ago. Mo ní, who is the most powerful king? Orí àwọn ọba wa yìí. They are not powerful. Because they are under Commonwealth. Wọ́n wà under Commonwealth. Who is the leader of Commonwealth? Queen Elizabeth was the founder and the supreme president of Commonwealth. He doesn't take passport to any country. He doesn't take visas. Oh, àwọn kábíyèsí wa bí wọ́n fẹ́ lọ Kútọ̀nù bẹ́ẹ̀ gbọ́dọ̀ gba visa wọlé. So, what are we fighting? Ṣé Queen Elizabeth, when Queen Elizabeth died, Charles was installed. Ló fi jẹ́ pé tí Charles bá fẹ́ wá sí Nàìjíríà, àtàláàfin Ọ̀yọ́ o, àtọ̀ọ̀ni-Ifẹ̀ o, àti gbogbo ọba o, they must stay in his back. Because they are under Commonwealth. They are just public officers. They are not powerful. You can sue any one of them to court. So, what are we fighting for? Aláàfin Ọ̀yọ́ ló dàgbà jù, Ọọ̀ni-Ifẹ̀ ló dàgbà jù, Aláàfin Ọ̀yọ́, ẹ gbàgbé tán. Migration is accepted in the journey of life. Tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n bá migrate kúrò nífẹ̀, tí wọ́n tẹ̀fẹ̀ dúró. Lóde ìwọ̀n ìgbà tí kò bá ti lè nàkọ̀ pa sí Ọọ̀ni-Ifẹ̀ lórí báyìí, ẹ fílẹ̀. Tẹ́yọ̀ Ọ̀yọ́ bá dẹ̀ wò pé ìkankan wà tó yẹ kí Ọọ̀ni-Ifẹ̀ mọ́ f'Aláàfin Ọ̀yọ́ tí ò bá fún ẹ fílẹ̀. You have made your name separately. There's no proportion in working together. It's a matter of choice.
And then orí burúkú yẹn bọ̀ láti last year. And then bá orí burúkú yẹn bọ̀. Mo wá ra photo kan tí wọ́n edit lẹ́ni. Mo ti fẹ́ sùn gan. I was just, when are you going to stop all this rubbish? I want to show our lesson. Wọ́n fún yàn sí stáìsì táìtù. Èèyàn kan jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà. Èèyàn kan jẹ́ ọ̀kan lọ́mọ Yorùbá. Sọ fún mi. Ṣé ọ̀kan lọ́mọ Oòduà yẹn ó lè wá dún wájú lé mi kó ní òun jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà o. Kí n bọ́ta nínú kọ́mpánì mi o. Mi ò rí ọ pé àbí tí bá bàrí ọ̀fẹ́ da. Ó ra lẹ̀ débí. Àbọ̀ kan lọ́mọ ilẹ̀ Yorùbá. Ó lè dédé wọnú kọ́mpánì mi. Pé ìjọba Tinubu tó ní sọ pé ṣé ìran bàbá rẹ ló kọ́lé bí? So ẹ sọ ibi tí kíní yẹn tó ti ní impact nínú ayé mi àti ẹ wọ́n ọ̀nà lásán ní. Every town and village ló ń fìyàn joyè. If you have your money and you are doing good to the town, anybody can install you. Oye, tako nífẹ̀ẹ́, kiri kan, are we daft? Anybody can do anyhow. Tí neighbor mi tí mo bá kí tó bá ti lówó bá mi ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kí ni mo fẹ́ máa bàjà fún? Why are we fighting? Tell me the advantage of the fight. We now get to the stage calling Onife crocodile, calling Alaafin Ọ̀yọ́, all sorts of names as well. Ara wọn kan ọmọ Ògún ni. Àwọn náà pè Onife Labore. So, are we promoting our culture? Are we selling them out in a good manner? Are we promoting our tradition? That is the custodian of culture. That is the seat they sat on. None of them is powerful. Láyé tí wọ́n ní agbára. Ṣé rí gbogbo Ọ̀yọ́ Empire, Ọ̀yọ́ Empire. Ọ̀yọ́ Empire was then just like a military base, and we can call it the prime minister there. And it's not in existence. Ọ̀yọ́ can never order any military or Ibadan to go and face any war anymore. No. Likewise, Ife ò kàn lè ránṣẹ́ kan pé ẹ lọ pé Ọ̀rànmíyàn wá o, ayé ti civilize. We are all expanded. Igi tá a gbìn tó bá rúwé ńbẹ̀ yẹn, ìyẹn ò ní ká bẹ́ ìyá adìẹ kí igi tá a gbìn kó wúwo. So, èmi ò rí cause fún alarm tẹ́yìn ọmọ kan. Ẹlòmíì ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀. Ẹlòmíì fóònù tó fi yá kiri gò dá, òun gò tí mọ ibi tó fẹ́ gbé ayé ẹ̀ kà. Aláàfin Ọ̀yọ́, kiri kan, ẹ̀rẹ́ lómi náà, kò tí jọmọ 25 years lọ, òun náà pàtàn. Ìwé mélòó ló ti kà? Ọ̀nà mélòó ló travel dé? Ẹni tó ń pàtàn yìí, ẹni kò korí kìlú ẹ̀, kò mọ́. Kò mórí kìlú ẹ̀ gan, òun náà pàtàn. Ẹ gbọ́tàn mí lẹ́nu ẹlòmíì báyìí, ẹ wò pé sórí eléyìí ti dàrú ni, kí ló ń sọ? Kí ló dé tá a wú ọmọ àlè? Nítorí tó ò bá jọmọ àlè, ọmọ àlè Ifẹ̀, ọmọ àlè Ọ̀yọ́ ni, ọmọ àlè Ọ̀yọ́, ọmọ àlè Ifẹ̀ ni. That is it. Because how can you just come out? Kẹ́ ẹ máa bú odidi Ọọ̀ni Ifẹ̀ ní crocodile. How can you come out? Kẹ́ ẹ máa bú Aláàfin Ọ̀yọ́, kẹ́ ẹ máa bú ní Ṣàngó
àbí kẹ́ ẹ máa bu ní onígbéraga àbí ẹ fi oníkálùkù lẹ̀ èyí tó bá ti ká lára nú wọn kó sígun fúnra wọn kán para wọn tá a bá ti wí tí wọ́n láwọn ò gbọ́ tá a sọ tí wọ́n láwọn ò gbà ẹ fi wọ́n lẹ̀ ìjà tí wọ́n ń bára wọn jà ìjà tí ò ṣe sọ síta ni bẹ́ẹ̀ bí eléyìí á ní mi ò bá láàfin Ọ̀yọ́ já o àjọṣepọ̀ tó dán mọ́rán wà lọ láàrin ara wa síra wa bí wọ́n dọ́dọ̀ nífẹ̀ẹ́ àná èmi kan wá sórí ìtẹ́ láti wá tún orírun bàbá wa ṣe àìdè wọ́n kàn wú sínú síra wọn ní ẹjọ́ mọ́ wú kí wọ́n jọ wú para wọn kí wọ́n jọ mọ́ fẹ́yín sínú síra wọn nítorí tí wọ́n bá mọ̀ sí àwọn méjèèjì kí wọ́n jọ ṣe fídíò kí wọ́n jókòó pé mi ò rámọ̀ kankan ṣe they are both happy about it ṣé nítorí afọ́jú lòjò ṣe kù nítorí adití lòjò ṣe ṣú they have people by their side who watch they see everything online they observe everything so why can't you call ourselves into order àwa ń ṣèlú àwa pínra wa àwọn kan version gbogbo ẹ̀yọ́ ọba náà àwọn ọba kan tẹ̀lé Ọ̀ọ̀ni Ifẹ̀ àwọn ọba kan tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ òṣì lẹ́jọ́ ń ṣe. ṣé orí ìtẹ́ wọ́n máa fi yáró ni. nígbà tẹ́yìn wà ń bẹ̀ nísìnyí tó bá dọ̀la kí la fẹ́ jẹ́ kó kù lẹ̀. kí la fẹ́ jẹ́ kó kù lẹ̀. ẹ lọ sáwọn Emirates àwọn ọba wọn ló pàṣẹ ìlú wọn even àwọn tó colonize wa tá a pè ní British Empire àwọn Charles àwọn ni wọ́n sì ń pàṣẹ ìlú wọn ẹ̀yin ẹ lè pàṣẹ local government o tẹ́ ń bára yín jàjà dìde nìyẹn o ẹ lè pàṣẹ local government there's nothing tí parliament fẹ́ ṣe ní British Empire tí wọ́n ní lọ gbé bá Charles pé Charles sign this document ta ló yan prime minister ní British kábíyèsí wọn ni gbogbo currency wọn ìgbà tí Queen Elizabeth wà láyé ìyá Ṣàlí ni wọ́n fi síbẹ̀ Elizabeth ló wà ńbẹ̀ nígbà tí Charles ti wọ ọbẹ̀ nísìn ta ni wọ́n fi sórí currency wọn ọba wo nínú àwọn ọba wa ló wà níbi owó àwọn tó colonize wa nìyẹn o tí wọ́n kó wa lẹ́rú àwọn sì ń lo ọba tiwọn there's what we call the bloodlines àwọn ẹ̀jẹ̀ bí ọ̀dọ̀ tiwa ìletò síletò àwọn bọ́mọ bára wọn jà lórí ilẹ̀. We are still Africa with that black mentality. We are fighting ourselves. Gbogbo ìta àwọn iná nísìn àrídìí nìkan tí ó kọ́mẹ́ǹtì síbẹ̀ tí ó mọ bẹ́ẹ̀bù. We are getting old every day by day. Ọjọ́ tó ní kálukú ó lò lórí ìtẹ́ ìdínkù ni kò lékún. Kí lẹ fẹ́ gbórí ìtẹ́ ṣe? Tá a bá fẹ́ sọ̀tọ̀, bàbá wa Adésọjí Adérẹ̀mí, ó ní bá ṣe sọ̀tàn wọn. Pẹ̀lú àwọn Awólọ́wọ̀, Bọ̀dé Thomas, ìtàn wọn ò parẹ́, àti bàbá wa Adéníran, tó bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ àná, Adérẹ̀mí, ó wà ńbẹ̀. Bàbá fẹ́ sọ̀tàn ikú bàbá yèyé, ọba àná Lámídì, ìtàn wọn ńbẹ̀, pẹ̀lú bàbá wa Síjú Adé. They fought. Wọ́n bára wọn ṣọ̀tá títí tí tóníkálùkù fi sílẹ̀ wọ̀nyí.
So we are now into the battle. If one government could stood up today, just like a military empire, the military gbàjọba, and scrape off whatever they call kinship in Nigeria, what will happen? Shebe wambe ló jẹ́ kẹ́ mọ̀ wò pé kíní kan. What will happen? Nada will happen. Nothing will happen. Go and ask those in the military then. Àwọn tó sáwọ̀gbó sáwọ̀gbó, àwọn tó sáwọ̀gbé sáwọ̀gbé. Láyé Abacha. Kí wá là ń jà sí? Kábíyèsí, ẹ̀bẹ̀ lèmi ó bẹ̀ bàbá wọn Jájá àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ wípé àwa kan wà ní bú yín, kàkà bẹ́ẹ̀ á mọ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni. Tó bá dẹ̀ kàràgídá bá bẹ̀yìn tá àbá gbọ́ apáyín tì wípé rádaràdá lẹ̀ ń ṣe inú wa ò dùn sí. Kí là ń jà lé lórí? Mo fẹ́ síwájú àwọn lọ́balọ́ba. Mo fẹ́ máa bọ̀ kọ́ ba gbogbo ọmọ tẹ̀lé mi. Mi ò fẹ́ forí balẹ̀ fún lágbájá. Lágbájá ò fẹ́ forí balẹ̀ fún mi àti pé kíni. Ẹ jẹ́ kólúkálùkù, everybody behave like civilized people. You are both well educated before coming to the throne. Why don't you both reconcile and deal with understanding? Don't behave like a quack, illiterate. Ẹ má ṣe bí onípàgùn. Báwọn bàbá wa bá ṣe kinní kan gbà kan tó bá kù díẹ̀ káàtó, àwa lè sọ di dọ́gbadọ́gba tájọ mọ́ fi jùjù. Lágbájá kò sẹ́ni tó lè dọ̀bálẹ̀ fúnra yín. Lẹ́yìn kẹ́ pàdé ara yín kẹ́ dìmọ́ ara yín. Aláàfin Ọ̀yọ́ kò lè rọ́bà. Ìlú wo ló súnmọ́ wọn ní Ọ̀yọ́ yẹn náà? Ọba Ìbàdàn kó wá ní kò kí òun dáadáa. Bẹ́ẹ̀ tá a bá wò tán, baálẹ̀ ni wọ́n ní Ìbàdàn láyé ìgbà tí Aláàfin Ọ̀yọ́ ti ń dádé. Ṣùgbọ́n ayé ti civilize, oníkálùkù ti ń fìrù yọ̀rù. Nítorí ọmọdé àná yóò padà dàgbà bó dọ̀la. Ẹ ti jọ wà nípò pé àbọ̀ òní kábíyèsí. Ẹ wá ṣe yọ̀bọ̀, ẹ wá fún àwọn ọmọ kéékèèké tó yẹ kí ọmọ kan ṣẹ̀kẹ́ ní ẹ lọ gbé wá láàfin. Àṣẹ ọba dà lẹ́nu. Mo wo kiri kan ọba Benin, èèyàn kan sọ̀rọ̀ sí, àwọn ọmọ ìlú ẹ̀ gbé, wọ́n dẹ̀ gbé lọ sáàfin. Ta ló lè gbé wá sáàfin yín nìsín? Kò sáṣẹ ọba mọ́. Ẹ kàn wá ń bẹ̀, sorry to say o, ká wọ agbádá, ká wọṣọ, ká kórùkẹ̀rẹ̀. Ohun tá a fẹ́ láàrin yín, àṣẹ ọba ni kẹ́ ẹ dá padà, kẹ́ ẹ dáfẹ́ padà. Ìfẹ́ ti sọnù. Ẹ ò nífẹ̀ẹ́ ara yín. Kí ló dé tẹ́ ń gbèrò? Kí lágbájá ó ṣubú, kí tàmẹ̀dù ó ṣubú, àṣìṣe ara yín làwọn ọmọ ìlú yín wá káàkiri.
bẹ́ẹ̀ bá ní orí bẹ́ẹ̀ bá dórí oyè èèyàn ń lo oríṣiríṣi onímọ̀ràn àbí téèyàn bá já ṣáájú gbogbo ìmọ̀ràn kọ́ la máa ń gbà ọ̀rẹ́ rẹ lè fún ọ nímọ̀ràn àmọ́ wọn náà jókòó kó rò wípé ṣé mọ̀ràn yìí ṣó ṣe tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ kan bá ń sọ fún yín wípé ẹ má gbà o ẹ má gbà o àṣẹ yín lóòótọ́ lódodo ẹ̀yin lè ń jẹ gbogbo oyè tó bá ti wá láti Yorùbá land látọjọ́ tó ti pẹ́ tá a bá wò ó láyé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò bí àwọn Akíntọ́lá Abíọ́lá ilẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń jẹ we don't dispute that àmọ́ ìfẹ́ là ń bára wa sọ gbogbo òtù là ń jẹ́ nìsí o káàárọ̀ òjíire là ń jẹ́ ẹ má jà tanra wa kò sí bẹ́ẹ̀ bá bi ọmọ Yíbò ìjà lóde lónídòwe tẹ́ ẹ bá ní ọmọ ìlú wo ni ẹ wá ní àmọ́ ọmọ òtù yóò ní what tribe is òtù kò ní understand you gbogbo ìta ṣe ọmọ kóòtù òjíire ọmọ òtù kiri kan àǹtara wa ni o Yorùbá gbogbo wa àti Ifẹ̀ àti Oǹdó àti kiri Ọ̀yọ́ ẹkú lẹkú Yorùbá gbogbo wa gbogbo òtù là ń jẹ yẹn mo kàn ń wo we have 3 tribes we have Hausa Yorùbá and what do you call it Yibo because I say I'm not Yorùbá I'm Òtù àwọn èèyàn ẹni tó o bá sọ fún mi are you normal kò lè yé kò pàdé Hausa nìkan ni what tribe are you are you Yorùbá ohun tí ó sọ fún ọ wí kó wá ní I'm Òtù yóò ní Òtù what wà láì kò lè yé Ọláwálé mo kì í sà kò lè yé so à ń differentiate orúkọ yẹn à ń tara wa ni orúkọ yẹn náà láàjọ máa jẹ́ àbọ̀jọ fi wèrè pọ̀ tiẹ̀ táfìjọ gbà fúnra wa ni àwọn ò ṣe Yorùbá o àwọn ò ṣe Yorùbá gbogbo yẹn àkàn tara wa ni àtijọ́ establish orúkọ yẹn gbogbo wọn mọ̀ jẹ́ Èkìtì làwa o àwọn ò ṣe Yorùbá o they will ask you are you Yorùbá or Hausa ẹ̀yà kan ló tún fẹ́ dá yàtọ̀ tá a máa ń sọ pé Fúlàní àwọn Hausa gan sọ fún ẹ pé don't call it Hausa Fúlàní Hausa Fúlàní is different. lọ́jọ́ wo láyẹ̀sẹ̀ àmọ́ sọ pé Òtù ni wá káàárọ̀ òjíire àbí wọn tẹ̀ ṣe ń sọ mo kàn wọ́n gba àwọn tó ṣe à ń ṣeré ipá ni. tó o bá máa fíìlì any form pé tribe Adébáyọ̀ Mokisa tẹ́ ẹ bá máa fíìlì any form tó sọ pé tribe tó wà kọ Òtù àbí káàárọ̀ òjíire wọ́n sọ pépà rẹ̀ sí ibìkan ni what tribe are you Yorùbá ìjàlódé là ń ṣe Òtù là ń ṣe káàárọ̀ òjíire orí aṣọ tó ti kiri kan tó ti wọnú obìnrin kò ṣe é yọmọ àti pera wá Yorùbá náà àti pé àti gọ̀ náà tẹ́rí gbogbo káàárọ̀ òjíire Òtù yẹn ọ̀hún ṣeré pa ni. So gbogbo ìta fẹ́ mọ establish yẹn ẹ má jà establish yẹn àti ságun nìyẹn yóò Ọ̀yọ́ yẹn lómi sọ àwọn tó jẹ́ Ọ̀yọ́ kí ló tiẹ̀ pé náà wọ́n ṣàka ìlú bíi mẹ́rin kan àbí márùn kan kínní kan àwọn ní Yorùbá wo títí dé Èkìtì títí dé Ọ̀wọ̀ títí dé Ìkàrẹ́ Yorùbá ni wá. Gbogbo yìí tẹ́ ẹ ṣe yẹ ẹ̀kan ṣeré ipá ni. There's no way they want to ask you. What tribe are you? Rani, I'm Òtù. I'm Oòduà. Even any sensible Yoruba will say, Òtù. Even a bigger,
kí ìpàdé èèyàn kó máa bóyá ó sọ èyìnbó mo wá ní why travel you ó wá ní I'm O2 mi ò lè kọ́kọ́ ronú lọ bí Yorùbá màá kọ́ O2 màá pè bí ẹ̀mẹ́ta kí n tó rántí pé hey sorry now I remember nítorí kò sínú skọ́ọ̀lù mi ìwọ tó sọ náà pé O2 lọ wo kíní national ẹ pé wọ́n travel you ṣé O2 ló kọ síbẹ̀ ṣé O2 ló kọ síbẹ̀ O2 kọ káàró jire ni so àwọn orúkọ kan wà ó ti di mọ́tí bá a ṣe jọ lóòótọ́ nìyẹn kí wọ́n pa ọmọ mi kalẹ̀ ní ìsìn pé wọ́n travel you yóò sọ mi pé daddy I'm Yorùbá náà ṣé wọ́n àyẹ̀sẹ̀ mọ̀ sọ pé ṣé O2 ṣé mo fẹ́ dorí ọmọ rú ni. so ìjà tó dé táwọn àdìrẹ́jẹ́ tí O2 tà sọ ìkíní kan ibo ló tù dé we are all Yorùbás. You see that? What do you call it? Or you like it or not? Everybody is Yoruba, and you are not the one carrying the name Gbogbo wa Yoruba by tribe. So, Gbogbo wa ń jẹ́ Yoruba yẹn, ìyó ní kí Ọ̀yọ́ tẹ gbogbo wa mọ́lẹ̀ bàṣubàṣu, you are all Yorubas. Èlè torí pé mo jẹ́ Yorùbá nìsín kálàfin Ọ̀yọ́ wá dédé bọ́ síwájú tàbí bẹ̀yẹn kó ní kúlẹ̀ bẹ̀yẹn màá kọ́ òpin kí ni tèmi àti tí ayé ti wà civilized we go to court. so ìhun tó bá wà ń bẹ̀ ní ká ẹjẹ́ ṣe bí ẹni tó kàwé bí ẹni tó gbọ́n ẹ lè rí Haúsá yóò sọ pé Haúsá ni mi a tún sọ pé Haúsá Kano Haúsá Sokoto a dẹ̀ mọ̀ wípé àwọn tí fi wọ́n wà nù wọn ṣùgbọ́n wọn ní kílèmù kankan wọ́n sọ pé Haúsá ni nà. so gbogbo O2 kí ló ìkejì káàró jíire tá à ń kílèmù yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ Yorùbá jọ gbogbo wa àjọ fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ni mo jẹ́ Yorùbá yìí ò ní kọ́ ọmọ Ọ̀yọ́ sọ pé òun lòun pàṣẹ fún mi èdè sọ pé sórí ẹ̀ pé thank you Mr. Olawale. Why are we fighting ourselves? That is the first question. Àkọ́kọ́, Aláàfin Ọ̀yọ́, you are a Canadian. You are well educated, you are well exposed. Embrace peace. Likewise, Onife, you are a wealthy man, a businessman, a developer. You are wealthy, exposed. So, why are we behaving like 20th century back? I'm behaving, sorry to say, bí àwọn tí ò rọ́ Lari tọ́lá wá jọ lójú. Àwa fi àwọn ọmọ àlè àtọmọ àlè Ifẹ̀ àtọmọ àlè Ọ̀yọ́ gbogbo wa ń tẹnu wọ́n ran lórí mídíà. Ibi tí ò sọ́lá lọ́pọ̀lọpọ̀ ń wọ́lá kiri gbogbo àwọn ọmọ tẹ́ẹ̀rí yẹn kò sí kọ́ńtẹ́ǹtì ni wọn ọ̀dẹ̀ lọ́nà míì tí wọ́n gbà jẹun wọn lọ́nà míì tí wọ́n gbà jẹun lẹ́fi rò pé wọ́n ń gbìjà Ọ̀yọ́ àbí wọ́n ń gbìjà Ifẹ̀ kò sọ́nà oúnjẹ míì kárí wọ́n lọ́nà oúnjẹ míì wọn ní ṣe tó bẹ́ẹ̀ yẹn 80%. Tẹ́ bá láwọn tó mú kankan ẹ lọ wádìí wọn wò wọn níṣẹ́. Àwọn 20% á lè ráwọn tó wà labroad tó mú kán wò pé òun ti yó so ó ti yó ó kàn fẹ́ cash cruise nígbà tí ò sẹ́ni tí ó mọ bá rojọ́ ní ibi tó wà tóun náà bá kàn délé ó kàn fi pass time torí mo ti wo gbogbo wọn. Tó bá nífẹ̀ẹ́ orírun rẹ̀ wàá nífẹ̀ẹ́ Ọọ̀ni Ifẹ̀ tó bá nífẹ̀ẹ́ Ọọ̀ni Ifẹ̀ wàá nífẹ̀ẹ́ Aláàfin Ọ̀yọ́ ṣùgbọ́n wọn tó bá ti lè bú Aláàfin Ọ̀yọ́ níjọ́ t'Ọọ̀ni Ifẹ̀ bá ṣe ọ̀ọ́bù nítorí kò ní fi ẹ̀ lẹ́nu ọmọ tó bá ti lè pe babo ní baba lórí burúkú a jẹ́ pé ńjọ́ tí bàbá rẹ̀ bá ṣe ohun tí ó dùn yóò bú bàbá ẹ̀ náà ó rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Ọọ̀ni Ifẹ̀ orí yín ti dàrú ó rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Aláàfin Ọ̀yọ́ ẹ̀ ní làákàyè ẹ fà ọ méjì lẹ̀
kí ni wọ́n fẹ́ jà sí ṣé Ọ̀nífẹ̀ ni ó tọrọ owó lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ni àbáláàfin Ọ̀yọ́ ni ó tọrọ owó lọ́wọ́ Ọ̀nífẹ̀ they are wealthy bàbá bí àwọn méjèèjì Ọ̀nífẹ̀ olówó ò bá jà o Aláàfin Ọ̀yọ́ olówó ò bá jà o ẹjẹ́ àfin wọn lẹ̀ ń gbà wọn kí wọ́n ṣígun fúnra wọn tí wọ́n bá ń gbéraga síra wọn ẹjẹ́ ọmọ gbéraga síra wọn ẹjẹ́ àrí ọjọ́ tí Aláàfin Ọ̀yọ́ gbé pópó báyìí tí ó wà lámọ́ Ọ̀nífẹ̀ káwọn awojọ́ tí Ọ̀nífẹ̀ láwọn àmọ̀pọ̀ lórí burúkú ni wọ́n ọba ilé yìí. So àwọn méjèèjì wọn bára wọn jàjà inú wọn àjà síta àwọn ọmọ kan tí ò ní làákàyè wọn wá bọ́ síta oníkálukú ẹ wá ń perú Ọ̀nífẹ̀ yẹn ẹ ń pè crocodile well educated well civilized well exposed ṣàwọn kórè ọmọ yẹn ti dàrú a jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ tó ń gbèjàgò dámọ̀ kankan lójú ẹ̀ fọ́tò tí mo rí rọ̀ lẹ́yìn ẹ wá gbé orí kan ṣé ẹ ń pọ́n orí adélé ni èpè orí ìtẹ́ gbogbo yóò gbà èpè orí ìtẹ́ lẹ́gbà ṣé ẹ bá ṣe ohun tó dé tó ní àwáròhun ṣé bá a ṣe wá wà yìí níbi abadé yìí wọ́n lọ jagun lóńdó wọ́n ń kó wọn lẹ́rú ẹ̀yin ọba yẹn ẹ wá pè pé kẹtì ẹ wá pàtìjú tì kẹ dìmọ́ra yín kẹtì kẹjọ lọ òde bí ẹ̀mejì kájọ rí yín pọ̀ kínú ó dùn tó o bá rò pé mi ò bọ̀ bú Ọ̀nífẹ̀ ó tanra rẹ ni o tó o bá rò pé mi ò bọ̀ bú Aláàfin Ọ̀yọ́ ó tanra rẹ ni o mi ò ní lanu mi ṣe àwárà àwọn àgbàyà tó ti lé 50 years àwọn náà ràndán rodo báwọn ọmọdé ọba gbọ́n sẹ́yìn àgbàlagbà náà ṣe làákàyè kò nítumọ̀ gbogbo ẹni bá wọ́là síbi tí ọba sọ́là yọ padà tẹ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń gbìjà wọn yìí tá a bá wo 70% lórí monetization orí Facebook àti YouTube ló ń ṣọ̀pọ̀lọpọ̀ kìí ṣe pé ń jàjà yẹn láti inú ọkàn wá ẹlòmíì jà nítorí recognition ẹlòmíì jà nítorí àbáyímọ̀ bóyá kó fún mi lóyè àwọn tí wọ́n fún lóyè wọ́n fún lóyè yẹn ọ̀kan lọ́mọ Oòduà àtọ̀kan lọ́mọ Yorùbá àwọn èèyàn gidi wọ́n fi joyè tẹ pámọ́ṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ni ọgbájúmọ́ ọ̀kan lọ́mọ Oòduà ò lè ránjẹ sínú ilé mi ọ̀kan lọ́mọ Yorùbá ọmọ Tinubu òun kọ́ ní ránjẹ sílé mi I'm less concerned anybody can give anybody she stands title baálẹ̀ àdúgbò gan fún yàn lóyè ẹ̀dẹ̀ wá mú òye kankankan ẹ wá ń ṣépè fúnra yẹn ń búra yín lórí kíni àwa sọ the version gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yẹn ó tù káàárọ̀ òjíire ni wá we are deceiving ourselves tó bá ní òfìlì fọ́ọ̀mù kan tí wọ́n béèrè tribe what tribe are you lọ fìlì ó tù àbí kó fìlì káàárọ̀ òjíire síbẹ̀ káàárọ̀ òjíire kọ́ ó tù kọ́ yóò bá gbogbo wa káwọn ará Ọ̀yọ́ lọ mọ̀ gbogbo wa lájọ ń jẹ́ Yorùbá ẹ̀yin kọ́ lẹ̀ ń jẹ́ Yorùbá wo Ifẹ̀ Yorùbá ni wá gbogbo wa ti jọ mọ̀ pé Ìjẹ̀bú Yorùbá ni gbogbo wa what tribe are we are Yorùbás Abẹ́òkúta Ẹ̀gbádé wa we are Yorùbás Èkìtì we are Yorùbás gbogbo tẹ̀dé kìíní kan ìlú mẹ́fà ní jẹ́ Yorùbá yẹn à ń tanra wọn òṣì là ń ṣe tó o bá ti fẹ́ travel tí wọ́n fìlì pé tribe wo ni ẹ lọ kọ káàárọ̀ òjíire àbí kó kọ ó tù síbẹ̀ kọ Yorùbá tá à ń tanra wa jẹ ẹ̀tàn lásán ìfẹ́ ní kẹ́ ẹ jájọ lù láàrin ara wa ogun tí ń wọ̀ wá wọ́n ti dòǹdó àwa wà bí ta ti ń jà sí èmi ni ó yàrí Ọ̀nà Kakanfò mo ráwọ̀ kan náà tó ń ṣe kí bàbá wa ò ní ìrìṣà kí wọ́n fún olóyè Sunday Igboho náà ní Ààrẹ Ọ̀nà Kakanfò olóyè Sunday Igboho
àkọ́kọ́ kò gbogbo tó tiẹ̀ ń jẹ́ oyè dé yẹn àtilẹ̀ kò wọṣẹ́ kò gba tiẹ̀ gbogbo oyè olóyè dé yẹn kò sọ̀rọ̀ mẹ́ bàbá wa Gani Adams wọ́n fi joyè ṣé wọ́n róyè yẹn gan lò ṣé ààrẹ Gani kan ó kàn lè dédé pàṣẹ pé ó yá ẹ ṣígun ọbì kan oyè ti di mo kàn fẹ́ fi níyì ni kò ní túmọ̀ kankan mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò bí wọ́n fún Ìgbòho ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé yóò fi ṣígun ni ọ̀nà lásán lóyè nísìn gbogbo balógun mélòó ló lọ sójú ogun mọ́ balógun kan talẹ̀ ni àwọn balógun ní ìsìn wọ́n kàn jẹ́ balógun fi talẹ̀ ni ṣó ti yé ọ kò sí ẹ̀yà kankan ò bá lórí ogun kankan mọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ò jagun kankan mọ́ a kàn ń jagun ẹnu ló kù ṣoògùn kíni Ìgbòho náà wá jà Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ mọ̀ jà tara wa ìfẹ́ la nídìí we are well civilized how will you promote our culture how will you promote our heritage how will you promote our fathers they are our fathers Ọọ̀ni is our father likewise Aláàfin Ọ̀yọ́ is our father Àkànbí mo fẹ́ máa fi èyí ṣe lọ bó bá wù yẹn gbọ́ bó bá wù yẹn mọ́ gbọ́ gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ láǹfààní tẹ sọ wọ́n di igbá àwùyọ ẹ múra sí èpè orí ìtẹ́lẹ̀ ẹgbà ẹni tó jọba tìlú rojú ọba ni o èyí tó jọba tìlú tú ọba ni àmọ́ ìtàwọn méjèèjì kò ní ṣaláìmọ́ sọ́ra rẹ̀ arántí ìtàn bàbá wa Adésọjí Adérẹ̀mí pẹ̀lú bàbá wa Adéníran arántí ìtàn bàbá wa Lámídì tí wọ́n gbéṣẹ̀ àti bàbá wa Síjú Adé ìtàn wọn náà parẹ́ o ìtàn kan náà làwọn tó wà ń bẹ̀ yìí náà ń kọ orí bọ́bá wù yín ẹ múra sí Àkànbí mo fẹ́ mọ fi yìí ṣe lọ ànílọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi ànílọ̀lọ́ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò àyùnbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín màmá ó dàbọ̀ yín ẹ̀gbọ́n ó dàbọ̀ yín àbúrò.